ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ipò Àwùjalẹ̀ lórí wípé ta ni ẹni tó máa bọ́ sí orí àpèrè Àwùjalẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé ọ̀kan lára àwọn olùdíje òun náà ni Alhaji Wasiu Ayinde Marshal. Àmọ́ nǹkan tó wá ṣe ni ní kàyéfì ni pé ní kété tí Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n kéde èròǹgbà wọn láti di Àwùjalẹ̀ ní December 3rd ọdún 2025 tí a wà yìí, látìgbà tí bàbá yìí ti kéde èròǹgbà wọn láti bọ́ sórí àpèrè Àwùjalẹ̀, àtìgbà yẹn náà ni oríṣiríṣi controversial ló ti ń ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí ohun tí a rí tí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn tó fìdí múlẹ̀ tí ó gbé jáde táwọn èèyàn ń sọ náà ni wípé Alhaji Wasiu Ayinde, àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n pè ní Fẹsẹ̀gúà, wọ́n ní Alhaji Wasiu Ayinde kò kí ń ṣe ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tí ó lẹ́tọ̀ọ́ sí ọba jíjẹ. Èyí ló wá fa iṣẹ́ ìwádìí táwa wá ń ṣe wípé ẹni tó jẹ́ olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀, kí ló wá dé tó fà jẹ́ sí pé ìgbà tásìkò àti wá jẹ ọba wá tó, kí ló dé tí wọ́n ṣe sọ wípé Alhaji Wasiu Ayinde Marshal kò yẹ lẹ́ni tó lè jẹ ọba Àwùjalẹ̀. Ẹ wá yẹ ká wá gbé ipò tí kábíyèsí ọba tàná, ìyẹn His Royal Majesty ọba Dr. Sikiru Adétọ̀nà, tí wọ́n fi Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ jẹ́ ká wo cultural insight ẹ̀. Ṣé ẹ rí táìtù olórí ọmọ ọba yẹn? Irú èèyàn wo ló lẹ́tọ̀ọ́ láti jẹ olórí ọmọ ọba? Ẹ jẹ́ ká padà lọ sí Yorùbá tradition. Ṣé ẹ rí àwọn ipò kan wà, àwọn oyè kan wà ní ilẹ̀ Yorùbá? Ṣé ẹ̀ ń gbọ́ ṣá? Àwọn oyè kan wà ní ilẹ̀ Yorùbá, ọba ò lè fi aráàta jẹ oyè yẹn. Ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá? Ọba ò lè fi ẹni tí ó belong sí orí, ẹni tí ó kì í ṣe mọ̀lẹ́bí, tí kò kì í ṣe alábàtàn ọba, tí kò kì í ṣe tí kò sí ní ìlànà àwọn tí wọ́n ń jẹ ọba, ọba ò lè fi wọ́n jẹ irú oyè yẹn. Pàápàá jùlọ, ṣé ẹ rí oyè olórí ọmọ ọba? Olórí ọmọ ọba ò kí ń ṣe oyè lásán o. Oyè yín ṣá, láti di olórí ọmọ ọba, ó gbọ́dọ̀, according to the research, olórí ọmọ ọba is a title reversed for someone recognized as having a royal blood. Ẹ máa gbọ́ o, having a royal blood or a strong ancestral link to the ruling house. It is often given to a person acknowledged by the reigning ọba. Tó túmọ̀ sí wípé kí ni? Ọba tí ó ń lo dáúlà ẹ̀ lọ́wọ́, ó lẹ́tọ̀ọ́ láti fèèyàn jẹ olórí ọmọ ọba. Kọ́ wá tó lè fèèyàn jẹ olórí ọmọ ọba, ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ alábàtàn, ó gbọ́dọ̀ tán mọ́ ọba, ó gbọ́dọ̀ wà lára àwọn ìdílé tó lẹ́tọ̀ọ́ láti fi ọba jẹ. Ẹni yẹn tún gbọ́dọ̀ tún jẹ́ ẹni tó wà trusted, torí pé kí ni? Ipò olórí ọmọ ọba yìí kò kí ń ṣe ipò kékeré. So ẹni tí kò kí ń ṣe olórí ọmọ, ẹni tí kò kí ń ṣe ọmọ ọba, orí wọn ò lè fi jẹ olórí ọmọ ọba. Ṣé ẹ̀ ń gbọ́ ṣá? Torí pé kí ni? Ọba tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́, tó wà lórí àléfà, tí àwọn ìdílé ọba Àwùjalẹ̀ tó bá jáde nísìnyí, tó bá sọ wípé Wasiu Ayinde kò kí ń ṣe ẹbí àwọn, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Èmi ò bá ní èròǹgbà tèmi o, kò kí ń ṣe ẹbí yín kẹ̀. Báwo lẹ ṣe lajú yín sílẹ̀ tó fi já sí pé ìgbà tí àsìkò yìí lẹ ṣe wá mọ̀ pé Wasiu Ayinde ò kì í ṣe ẹbí yín? Ṣé ẹ fẹ́ máa sọ fún wa wípé
bàbá wa Àwùjalẹ̀ tànà ṣe fẹ́ sọ fún wa wípé bàbá ò mọ̀ kan tí wọ́n ṣe ni. Ìgbà tí bàbá wo gbogbo ìdílé tó lẹ́tọ̀ọ́ láti jọba, gbogbo ìdílé ọmọ ọba, gbogbo ọmọ ọba pátápátá, tí bàbá wo gbogbo wọn, ṣé bàbá ò wá rí èèyàn kan ṣoṣo mú láti fi jẹ olórí ọmọ ọba tó máa wá jẹ́ àjòjì lọ́mọ wá fi jẹ olórí ọmọ ọba? Ẹ jẹ́ ká gbé ilé ìyá, ẹ jẹ́ ká wo ilé yìí. Kí ló dé táwọn tí wọ́n sọ̀rọ̀ nísìnyí, kí ló dé tí wọn ò sọ̀rọ̀ nígbà yẹn? Kí ló dé tó jẹ́ pé gbà tí K1 ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bọ́ sórí orí àpèrè àwọn baba ńlá baba ẹ̀, ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀? Ẹ gbọ́, ara wọn ìdí tí wọ́n ṣe máa ṣe someone with olórí ọmọ ọba status shown interest with in a throne. People naturally ask questions, so ó normal káwọn èèyàn kí wọ́n béèrè question. Supporters see it as silent endorsement. Mo ti sọ̀rọ̀ yẹn ṣáájú, ẹ mọ̀ kí n máa sọ fún yín, mo ní pé ìgbà tí bàbá wa ọba tànà tí wọ́n ti mọ̀ wípé ìsà ti ń pẹ́kè, ó dẹ̀ ti mọ̀, ṣe rí àwọn bàbá yìí, ó máa ń rí ọjọ́ iwájú. Ṣé ń gbọ́ ṣá? Ó máa ń ṣe kí ni? Ó máa ń rí ọjọ́ iwájú. So àwọn bàbá yìí máa ń rí ọjọ́ iwájú. Ó ti rí i pé ká ní pé Àwùjalẹ̀ tànà wọn ò fi Wàsíù Àyìndé jẹ olórí ọmọ ọba nísìnyí, kí Wàsíù Àyìndé kọ́ dédé kúgìrì kó sọ wípé òun fẹ́ jẹ ọba Àwùjalẹ̀. Ṣé mọ̀ wípé jókà tí wọ́n lò wípé Wàsíù Àyìndé ò tán mọ́ ìdílé ọba nílẹ̀ Ìjẹ̀bú, ṣé mọ̀ wípé jókà yẹn kò bá lọ? Àmọ́ nígbà tí ó já sí wípé ọba mọ̀ wípé Wàsíù Àyìndé tán mọ́ ìdílé ọba, so Wàsíù Àyìndé lẹ́tọ̀ọ́ láti du ipò Àwùjalẹ̀, ìdí rèé tí Wàsíù Àyìndé ṣe jáde gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ oyè. Máa ń sọ fún yín, ọ̀rọ̀ títa wá ní iléeṣẹ́ Odùduwà Voice TV, àwọn òkò kí n lánú kọ́rọ̀ jáde, research làwa máa ń ṣe. Ṣé ń gbọ́ ṣá? Ọ̀rọ̀ tí wọ́n ń gbé yẹ̀wò nísìnyí ni wípé ṣé Wàsíù Àyìndé ṣó tọ́? Ọ̀rọ̀ wípé ṣó qualify fún orí àpèrè Àwùjalẹ̀ yẹn kọ́ o. Nǹkan tó sì ń fà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé Wàsíù Àyìndé kò wá láti ìdílé tó ń jọba. Ṣé ẹ mọ̀ pé according to the latest update báyìí Monday on the 15th, òun ló yẹ kí àwọn ìdílé kí wọ́n jókòó, kí wọ́n decide lórí talẹ́ni tí ó máa fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè. Ṣùgbọ́n látàrí awuyewuye tó ń lọ, ẹ jẹ́ bá mi share fídíò yìí, bẹ́ẹ̀ ṣe ń wò mí, bá mi share. Mo kí gbogbo ojú tó ń wò mí. Tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣe ń wò mí, Báyọ̀ Black lórúkọ tèmi. Ẹ bá mi share show yìí, ẹ bá mi share ètò yìí kó lọ káàkiri, because this is an enlightenment program. Gbogbo wa ò gbọ́dọ̀ sùn ká dẹ̀ kọrí síbì kan náà. Torí pé kí ni? Báwo ni wọ́n ṣe máa ṣe fi ìyàn jẹ oyè olórí ọmọ ọba, ẹni tí kò tán mọ́ ìdílé ọba? Ṣó wá possible kí wọ́n fi jẹ oyè olórí ọmọ ọba? Kò possible now. So ó ti wá sún ìgbà tí wọ́n máa yan, ìgbà tó máa conclude, tó máa yẹ báwo ni history Wàsíù Àyìndé, ṣé lóòótọ́ ló tán mọ́ ìdílé lọ́balọ́ba? Ṣé ẹ mọ̀ pé automatically tó bá ti ṣe findings, torí pé ó dẹ̀ mí lójú wípé tí Wàsíù Àyìndé ò bá tán mọ́ ìdílé tó ń jọba, ọba wa Àwùjalẹ̀ wọn ò ní ṣe kí ni? Wọn ò ní fi jẹ oyè olórí ọmọ ọba o. Oyè olórí ọmọ ọba ò kí ń ṣe oyè tí wọ́n fìyàn jẹ nítorí owó. Oyè olórí ọmọ ọba kò kí ń ṣe oyè tí wọ́n fìyàn jẹ nítorí gbajúmọ̀. Oyè olórí ọmọ ọba ó ní í ṣe pẹ̀lú ipò tẹ́niyẹn wà, wípé ṣẹ́niyẹn tán mọ́ ìdílé ọba, tẹ́niyẹn ò bá tán mọ́ ìdílé ọba, wọn ò lè fi ṣe olórí ọmọ ọba láyéláyé. So àwọn ìdílé yìí dẹ́nì yìí wọ́n ti wá kéde báyìí wípé till further notice, àwọn máa sọ ọjọ́ tí àwọn máa tún ìpàdé míì ṣe. Iṣẹ́ ń lọ lọ́wọ́
lórí kíkéde Wasiu Ayinde tó kéde pé òun fẹ́ jẹ ọmọ oyè, òun fẹ́ jẹ Àwùjalẹ̀. Ẹ jẹ́ kí n play fọ́nrán kan fún yín nípa ọba kan tó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá yìí, níbi tí ọba yẹn ti ń ṣàlàyé báwo ni wọ́n ṣe ń jẹ ọba, àwọn ìlànà tí wọ́n máa ń follow, àwọn step tí wọ́n máa ń tẹ̀lé kó tó lè fìyàn jẹ ọba, irú èèyàn wo ni wọ́n lè fi jẹ ọba. Ọ̀kan lè lọ mú ordinary person kan tí ó lówó, tí ó lókìkí, tí ó lọ́rọ̀, tí ó nílé iṣẹ́. Lára nǹkan tó máa béèrè fún wípé ìwọ tó tiẹ̀ fẹ́ jọba Àwùjalẹ̀ yìí, ilé iṣẹ́ mélòó ló ní nílẹ̀ Ìjẹ̀bú? Kí ni impact ẹ sílẹ̀ Ìjẹ̀bú? Ipa ribiribi wo ló ń kó lórí ìlọsíwájú Ìjẹ̀bú? Ṣé mọ̀ pé gbogbo kinní ló pé sára Wasiu Ayinde? Tí Wasiu Ayinde ò bá take impact gidi ni wọn ò ní fi jẹ olórí ọmọọba o. Ṣé mọ̀ ilé iṣẹ́ tí Wasiu Ayinde ní sí Ìjẹ̀bú ṣá? Tó bá sọ wípé tí ọba ti wá confam lórí wípé ṣé Alhaji Wasiu Ayinde tan mọ́ ìdílé lọ́balọ́ba, tó bá ti tan mọ́ ìdílé lọ́balọ́ba kò sáàní automatically ni máa ń sọ lẹ́yìn Ọlọ́run nìkan ló lè sọ pé Alhaji Wasiu Ayinde ó lè jẹ Àwùjalẹ̀, because ìtọ́gbé wá yẹn 0 ni. Ẹ yẹ ká gbọ́rọ̀ lẹ́nu bá mi ọba Olúwo of Ìwó, ẹ yẹ ká gbọ́rọ̀ tí wọ́n sọ lórí báwo ni wọ́n ṣe ń jẹ ọba ní ilẹ̀ Yorùbá. Ẹ máa bá mi ká lọ. Fún gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ ń di ọba, tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba, kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. Gbọ́wọ́ àwọn gómìnà, wọn ò ti bí ọlọ́ba, ó ti jẹ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. Ẹni tí ń jẹ́ ọba, òun gangan ni Ọlọ́run ọba. Ìwọ wá ni òun ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ṣé ń gbọ́? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà, òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán, tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀, tí ò bá endorse ẹ̀ ò lè dọba. Ìyẹn ni gómìnà. Gómìnà gbọ́dọ̀ lè tí ò bá fòǹtẹ̀lù kò sẹ́ni tó lè dọba. Ẹni tí gómìnà bá mú ni, òun náà dẹ̀ ni Ọlọ́run mú ní o gẹ́gẹ́ bí orí adé. Gbogbo ìgbà tí ó bá fi wà ń bẹ̀, ìbá ṣe oṣù kan, Ọlọ́run jẹ́ apẹ́ lóyè, ìbá ṣe ọdún 10, ìbá ṣe ọdún 2, ìbá ṣe 50 years, 60 years, gómìnà ni yóò fi òǹtẹ̀lù ní ti èyí tó wà ní ìsìn. Ẹ jẹ́ máa bá wa ṣí ẹ ṣó yìí, ẹ máa bá wa ṣí ẹ jọ̀ọ́, ẹ máa bá wa ṣí ẹ. Ìwà àtàwọn ọmọ ọba ẹjọ́ dùn ní ìsìn. Ọ̀pọ̀ ìlú tí kò bá ní, ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èdù tó lè sọ wọ́n ní Ifá ló mú ọ. Ṣé ń gbọ́? Ifá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba òun ni wọ́n ní ibi tí wọ́n máa tọ́jú bọ̀, ó sọ̀dọ̀ wòlíì, ó sọ̀dọ̀ pásítọ̀, ó sọ̀dọ̀ aláwo, ó sọ̀dọ̀ àfáà. Àwọn tí a máa ríran ni wọ́n mọ, gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn. Ṣùgbọ́n tọ́lọ́hun ó mú gẹ́gẹ́ bí ọba. Ifá gan òṣùwọ̀n ni máa wò. Yóò ní òṣùwọ̀n eléèkún, òṣùwọ̀n eléèkún kò lè sọ fún wọn pé òwò gangan ní kábíyèsí bá mi. Ṣé ń gbọ́? Ẹ máa bá mi ṣí ẹ ṣó, ẹ máa bá mi listen sí o. Wọ́n ní ẹ tí fámúnì náà ni a fi jẹ́ bí ẹ. Ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ni, ẹlòmíì ò ní, ẹlòmíì ò jẹ́, ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní, ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú, tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba, gómìnà ni ó stamp ẹ̀. Ṣé ń gbọ́? Ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́run mú. Tí gómìnà bá ti stamp ẹ̀. Ṣé ẹlẹ́gọ̀ ni? Àwọn tí wọ́n máa ń ṣe unstoppable ni Alhaji Wasiu Ayinde. Wọ́n
fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kìnní, gbọ́dọ̀ bọ ilé, gbọ́dọ̀ bọ. Tó o bá bọ, ṣé wọ́n lè yọ ọ lọ́ba? Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè yọ ọ lọ́ba. Ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà. Ṣùgbọ́n tó o bá ti dúró ti Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó bọ òrìṣà, o ò ní láti wọ́rì. Kò tí ì sí gómìnà tó lè yọ ọ lọ́ba. Ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù, ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà yìí. Bí èmi ṣe wà yìí, mo dúró tọba tí wọn èrò lóyè. Torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mi lọ́ba. Nítorí mo ti dúró ti ọba tí ò ṣe é rọ̀ lóyè. Ọba tí ń jẹ́ kábíyèsí. Níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíyèsí, gómìnà náà yóò máa rọ́lọ́run lára ẹ̀. Ọlọ́run ló gbóhùn náà síbẹ̀. Kò tó bẹ́ẹ̀. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n ẹ̀yin ọba, ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà kúnlẹ̀ bọ kankan tó nípò ọba. Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì, òun ní ń jẹ́ ọba, òun ní ń jẹ́ kábíyèsí, òun nìwọ wá ń rólé fún. Ọba ló yẹ kó máa gbé Ọlọ́run ga ju àwọn àáfàá àti pásítọ̀. Àáfàá àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run. They are messengers. Àwọn kan náà ń rólé fọ́lọ́run. Ọba àlú ló ń rólé fún Ọlọ́run ọba. Ilé tó wà gan-an tó bá ti wà fín, ilé àdúrà ní mọ́ṣáláṣí, ilé àdúrà ní ṣọ́ọ̀ṣì, ilé àṣẹ nílé aláṣẹ. Tásì láláṣẹ kí là ń fọ ọba pé ọba aláṣẹ. Ó yá kí là ń fọ ọba pé ọba ọba aláṣẹ ọba. Bá mi Olúwo kò ní bàjẹ́ fún yín. Ṣé rí ìkọ̀ọ̀kan náà ní tọlọgbọ́n táṣíwèrè ló máa ń yàtọ̀. Honestly speaking, mi ò mọ nǹkan tó máa wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Nǹkan tí ó kàn yín lọ́wọ́, tí ó kàn yín lẹ́sẹ̀, ẹ máa wá gbé sórí bíi pé honestly tẹ́ bá rí báyìí, Wasiu Ayinde ṣóhun nìkan ní òun kan náà máyégún, òun kan náà olórí ọmọọba nínú onífújì, òun náà ní nọ́mbà 1 kíní kan, ó tún fẹ́ jọba, ó tún fẹ́ ṣe gbá, ó tún fẹ́ ṣe my dear brother, ìgbàlódé ló nígbà ń lò, ìgbà tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí tí Wasiu Ayinde ò bá ní jọba ni, okay, ẹ wo ipò lórí ọmọọba, ipò tó já sí wípé Wasiu Ayinde tún wọ ìpèbí. Ó ní ọjọ́ tí Wasiu Ayinde lónìí ìpèbí. Okay, ṣé ó wá dùn gbọ́ létí ká wá gbọ́ pé ẹni tí wọ́n fi jẹ ọba, ẹni tí wọ́n fi jẹ oyè olórí ọmọọba tó wọ ìpèbí, tó pass through traditional rites kó tó di pé wọ́n gbé ọ̀pá àṣẹ olórí ọmọọba fún un. Ṣó wá dùn gbọ́ sétí ká wá gbọ́ pé irú ẹni bẹ́ẹ̀ kò tọmọdìlé ọba? Ọba wo ló máa láyàláyà tó máa lọ gbérù nǹkan bá yẹn síta? So ẹ má jẹ́ ká tanra wa. Bàbá wa kábíyèsí ọba wa Adétọ́nà, kọ́nà bá wa fi ọ̀run kẹ́ wọn. Bàbá dáadáa ni wọ́n, lára àwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá tó já sí wípé ọba tí ó sì ń di kó bàjẹ́. Ẹ wo ojúde ọba tó ń ṣe náà. Ẹ wo bí bàbá wa Àwùjalẹ̀ tànà, kọ́nà bá wa fi ọ̀run kẹ́ wọn. Ẹ wo bí wọ́n ṣe máa ṣe ń ṣe ayẹyẹ yẹn ní ọdọọdún pẹ̀lú àtìlẹ́yìn àwọn gómìnà àtàtìlẹ́yìn àwọn olóṣèlú tí wọ́n ní àlà rere fún ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rò pé kàn déédé fìyàn jẹ oyè ni? Ó nọ́mà. Ṣé rí ẹni àná lára ń ta o, ẹ má jẹ́ ká tanra wa. Ẹni tá a nà òun lára ń ta. Okay, ṣẹ́ni tí ipò yẹn ẹni tó hùn tó dẹ̀ mọ̀ pé K1 The Ultimate gbajúmọ̀ ní gbogbo àgbáyé. Ní ti gbajúmọ̀ kò sẹ́ni tó lè beat K1 The Ultimate. Tó bá jẹ́ pé gbajúmọ̀ ló fẹ́ fi ṣe ni wọ́n fẹ́ fi jẹ ọba yìí, kò sì gbajúmọ̀ K1 The Ultimate mọ̀. Lára àwọn tí wọ́n sọ wípé àwọn fẹ́ jẹ ọba yẹn, kò sì gbajúmọ̀ ẹ̀ mọ̀. Kò sẹ́ni tó gbajúmọ̀ tó K1.
ìdí rèé tí wọ́n ṣe ń takò lọ́tùn lósìn wípé kó kì í ṣe ọmọ ọba, because tó bá jẹ́ ọmọ ọba ó ní right now láti dù, ṣe bó yẹ kí wọ́n lọ ṣe bóyá máa dáfá, bóyá máa ṣe kèéta ní ó yá kí wọ́n lọ wo background oníkálukú, kí ni contribution tó oníkálukú contribute sí ilẹ̀ Ìjẹ̀bú. Ó rí pé nǹkan ju nǹkan lọ, but ẹ má bà wọn pẹ̀lú ọ̀bọ̀jáwùrà, ẹ má bà wọn pẹ̀lú spread the fake news. So ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fọ́nrán yìí kó lọ káàkiri. Ìgbàlódé lonígbà ń lò ó, ìgbà tàlàjí Wàsíù Àyìndé ló dé báyìí. Ẹ yẹ ká ṣe kí ni? Ẹ yẹ ká gbárùkù tì. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n. Ẹ yẹ ká ṣe kí ni? Ẹ yẹ ká gbárùkù tì wọ́n. A ó máa bọ̀bẹ̀ ní bẹṣọ àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ni tíyín tòótọ́, Báyọ̀ Black lórúkọ tèmi. Mo sọ ìmọ̀dúró náà, ó tún dijọ́ mi, ọjọ́ ire o.